ìgbà 0 to 3 especially láti age 10 months títí dé 2-3 years ó yẹ kí àwọn ọmọ yẹn kó máa rìn kiri kó máa wá nǹkan, their brain is capturing things, kó máa pick nǹkan, kó máa pick okay mo rí igi lénìí, mo rí table, mo rí abẹ̀bẹ̀. Torí ẹ̀ ló fi jẹ́ pé tẹ bá sọ fún ọmọ pé yá lọ mú abẹ̀bẹ̀ yẹn wá, brain á ti capture pé okay abẹ̀bẹ̀ leléyìí. Orúkọ tèmi ni Ọpẹ́yẹmí ọmọ Oyèwọlé aya Fápojúwò. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí nípa nǹkan pàtàkì tó ṣe kókó ní àwùjọ tí mo ti notice pé àwa ìyá tí a ṣẹ̀ṣẹ̀ ń bímọ tí à ń ṣe tí kò dẹ̀ dára. Bí a ṣe ń fi fóònù láti engage àwọn ọmọ 0 to 3 years old. It has become a menace. Ó ti di nǹkan tí kò dára ní àwùjọ torí pé a ò jẹ́ kí ọpọlọ àwọn ọmọ yìí kí ó dàgbà. Ìgbà 0 to 3 especially láti age 10 months títí dé 2-3 years ó yẹ kí àwọn ọmọ yẹn kó máa rìn kiri kó máa wá nǹkan, their brain is capturing things, kó máa pick nǹkan, kó máa pick okay mo rí igi lénìí, mo rí table, mo rí abẹ̀bẹ̀. Torí ẹ̀ ló fi jẹ́ pé tẹ bá sọ fún ọmọ pé yá lọ mú abẹ̀bẹ̀ yẹn wá, brain á ti capture pé okay abẹ̀bẹ̀ leléyìí, á lọ mú wá. Ó yá lọ mú ṣíbí yẹn wá, brain á ti capture torí pé ó ti rìn kiri, ó ti rí. Ṣùgbọ́n ní àwùjọ nísìnyí nǹkan tí à ń ṣe ni wípé a máa fi fóònù a fi máa dè wọ́n mọ́lẹ̀, a máa jẹ́ kí wọ́n wo cartoon. And àwọn cartoon yìí minute wọn ó short, their seconds are short, so it affects their brain. They could not capture, before they could capture and like their brain is like a camera. Before they could capture those things, wọ́n ti gbé lọ, wọ́n tún ti gbé mi wá. So ó máa ń jẹ́ kí brain wọn, ó máa ń jẹ́ kí ó dàrú. So mo fẹ́ bẹ̀ wá ní ẹ jọ̀wọ́, mo mọ̀ pé kò rọrùn ṣùgbọ́n ẹ jẹ́ kí a fi àwọn ọmọ yìí sílẹ̀. Àwọn ọmọ 0 to 3 kí wọ́n ṣeré kiri. They should be off screen. Kò yẹ kí wọ́n máa wo èmi ní tẹlifíṣàn ni o, èmi ní fóònù ni o. Àwọn òyìnbó tí wọ́n ṣe fóònù tó ṣe tẹlifíṣàn yìí, wọ́n kọ síbẹ̀ wípé ọmọ 0 to 3 they should be off screen. Kò yẹ kí wọ́n máa wo àwọn nǹkan báyìí. Ẹ ṣé púpọ̀ bí ẹ ṣe ń bá wa tọ́ àwọn ọmọ yìí ní ọ̀nà tí ó dára. Ẹ ṣé, a dúpẹ́ gan ni o.